eléyìí tún gbẹnu tán o. Níbo la padà já sí? Ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ló ní ẹ̀tọ́ láti máa jẹ ọba nílẹ̀ Yorùbá. Elédùmarè ṣàánú fún wa o. Ṣé ẹ rí pé wọ́n ń bọ̀ nìyẹn díẹ̀díẹ̀, wọ́n ṣàfẹ́ gba gbogbo nǹkan tó jẹ́ tilẹ̀ Yorùbá. Wọ́n gbèdè lẹ́nu wa, wọ́n gba ìmúra, wọ́n gba gbogbo ẹ̀, àṣà àti ìṣe, wọ́n ṣàfẹ́ bàjẹ́. Ẹ wo àfáà yìí ni àbí ṣèèkì tí wọ́n sọ wípé ẹ tilẹ̀kùn mọ́ wọn, ẹ kógun jà wọ́n, ẹ lé wọn kúrò nínú ìlú, ẹni tí kì bá ti ń ṣe ìsìlámì. Ẹni tó bá jẹ́ islamic, ẹni tó bá jẹ́ mùsùlùmí, wọ́n ní kán lé. Àfáà yẹn ló ti jáde sọ̀rọ̀ báyìí o. Wọ́n ní ipò ọba, ìtẹ́ ọba nílẹ̀ Yorùbá, ọba jíjẹ nílẹ̀ Yorùbá, wọ́n ní ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sí, nítorí pé nínú ìwé mímọ́ kìrìsìtẹ́nì wọ́n ní ó lóye ìgbà tí wọ́n dárúkọ ọba jíjẹ ọba nínú ibẹ̀. Wọ́n ní bákan náà nínú Quran wọ́n ló ní àwọn ibi tí wọ́n ti dárúkọ ọba ẹjọ́ ọba ti bó o. Ṣé rí pé wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó ẹlòmíì lọ́pọlọ o. Torí bàbá tó ń sọ̀rọ̀ yìí, ṣéèkì tó ń sọ̀rọ̀ yìí, ẹjọ́ àti nínú kìrìsìtẹ́nì àti nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn ẹ̀sìn méjèèjì yìí wọ́n máa wá bá ilẹ̀ Yorùbá mà ní. Kì í máa ṣe pé wọ́n wà tílẹ̀ Yorùbá wá bá wọn, wọ́n mú wọn wá sílẹ̀ Yorùbá mà ní. Ṣé ẹ ti gbàgbé ni? So báwo ló ṣe wá jẹ́ wípé kìrìsìtẹ́nì mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sí láti máa jẹ ọba? So àwọn ọba tẹ́ ní wọ́n dárúkọ nínú Kùránì yẹn àbí ti bíbélì lè mímọ̀, ẹjọ́ yẹn tẹ́ bá mọ iye ọba tí wọ́n dárúkọ nínú Kùránì ẹ máa bá wa kọ́. Ti bíbélì lè mímọ̀, ṣé ọba Hẹ́rọ́dù ni, àbọ̀bá Sólómọ́nì, àbí ọba Jẹ́ríkò, àbí ọba ibo ni? Ṣé bí ní Ísírẹ́lì nìyẹn? Ṣé ilẹ̀ Yorùbá ni wọ́n ti jọba ni? Ṣé Sólómọ́nì tó jọba ṣé ilẹ̀ Yorùbá ló ti jọba ni? Ọba Hẹ́rọ́dù ṣé ilẹ̀ Yorùbá ló ti jọba ni? Kílẹ̀tẹ̀ ń dà pọ̀. Ẹjọ́ ẹ ká tó tẹ̀síwájú, ẹyẹ nìyẹn wa, ẹ dá bàbá yìí mọ̀. Francis dáhùn sí sínétọ̀ pàyànpàyàn, wọ́n ti yóhùn padà o. Wọ́n ní AI ni, oríṣiríṣi fídíò wọn ló ti ń jáde látàná, ṣùgbọ́n ká tó fohùn sí ẹ̀kẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ṣèèkì Ṣàáfì Adébáyọ̀ ni àbí Adébáre, irú adé wo ni titi yín? Wọ́n ní Adébá. Ẹjọ́ orúkọ wo ló ti ń jẹ́ Adébá nílẹ̀ Yorùbá? Ṣé ẹ ṣọ́ọ̀tì ẹ̀ ni? Ẹ ti mọ̀ wípé irú ẹni tó sọ ìbá tá a bá máa tọpinpin wọn, tá a túṣu dé ìsàlẹ̀ kòkó, wọn kì í ṣe ọmọ Yorùbá. Ara àwọn tó ń fi ẹ̀sìn dá wàhálà ńlẹ̀ nílẹ̀ Yorùbá òun ni bàbá yìí. Bá wa gbọ́rọ̀ lẹ́nu wọn. Rí aká ní gbogbo ayé lápapọ̀. Ẹja wá wo ìlànà tí wọ́n ń gbà ń jọba ńlẹ̀ Yorùbá. Ṣé ìlànà tó bá tọ́lọ́run ni? Tó jẹ́ ìfẹ́ Allah? Rárá, ìlànà shirik ni. Ìlànà tó tako àgbékalẹ̀ Ọlọ́run lórí ilẹ̀. Nínú Al-Qur'an, Ọlọ́run ẹ má ṣẹbọ, ẹ má ṣòṣà. Nínú Bíbélì náà, Ọlọ́run ẹ má ṣẹbọ, ẹ má ṣòṣà wà ńbẹ̀. Títúmọ̀ pé tá bá wo àwọn tí ọba tọ́ sí jùlọ, wọ́n fẹ́ jọba, wọ́n fẹ́ ṣètò fọ́ba, àjọba mùsùlùmí ni. Bákan náà Christianity náà láwọn tán lásìkò yìí lórí ní orílẹ̀-èdè tó yẹ pé ìsìláàmù nìkan kọ́ ní ń darí ń bẹ̀. Àwọn méjì náà lọ́ba tọ́ sí ń bẹ̀, mùsùlùmí àti Christianity, torí pé àwọn méjèèjì ni wọ́n ní ìwé tí ń sọ̀rọ̀ nípa ọba fún wa àti bá ṣe ṣètò fọ́ba. Torí pé ọba jíjẹ a gbọ́dọ̀ rí nǹkan tó jọmọ́ ẹbọ ń bẹ̀, torí n tó lòdì sí ẹni tó ní àṣẹ ọba nìyẹn Allah. Ẹbọ ṣíṣe Ọlọ́run ò fẹ́ gbọ́ rárá. Tabade wa wo ètò pé a fẹ́. Ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́. Ṣé rí pé wọ́n ń yí ń padà ní báyìí. Torí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àwọn kan ló bá wí. Ẹni tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí kò yẹ kó tẹ̀ bá wọn du ipò ọba nílẹ̀ Yorùbá rárá. Ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì gan kò yẹ kó bá wọn dá sí ọ̀rọ̀ ọba jíjẹ nílẹ̀ Yorùbá.
àwọn tó jẹ́ ẹlẹ́sìn àbáláyé àwọn gan ló yẹ kó máa jẹ ọba nílẹ̀ Yorùbá torí ìwọ tó bá wà pé ó fẹ́ jọba ọba ni o ní ìlànà tilẹ̀ Yorùbá ìlànà ìṣẹ̀báyé tí wọ́n ti ń jẹ tẹ́lẹ̀ a ò sọ àwọn ọba pòlítíkù tó wà ń ta báyìí o ọba tó wọ ìpèbí ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó dẹ̀ mọ̀ wípé kìrìsìtẹ́nì lòun owó ò ní lè wọ ìpèbí kò yẹ kó jẹ ọba ẹni tó dẹ̀ jẹ́ mùsùlùmí Abdulkarim Abdulkasim Abdulrasheed kò yẹ kó dé ibi tó ti ń jẹ ọba torí ìgbà ilẹ̀ máa sọ wípé ẹ̀sìn kan ní kinní kan ni kò bá kinní kan mu báwo ló ṣe wá jẹ́ wípé ẹ̀yin tí wọ́n mú yín wá ẹ̀yin tẹ́ ẹ mú ẹ̀sìn wá lẹ wá ń sọ wípé ẹ fẹ́ wá jẹ ọba lórí ìṣẹ̀báyé lórí ìṣẹ̀dálẹ̀ ìlú kan ẹ jẹ́ bá wa ṣẹ́ẹ̀kì ara ẹ bá wa ṣẹ́ẹ̀kì ara wọn dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ bá wa ṣe báyìí ẹ bá wa ṣẹ́ẹ̀kì wọn dáadáa ṣé ẹ ti rí nǹkan tá à ń sọ wọ́n ṣàfẹ́ mú gbogbo nǹkan tó jẹ́ tilẹ̀ Yorùbá wọ́n fẹ́ parẹ́ àdẹ̀ nígbà fún yín kò lè work ẹ bá wa gbọ́ wọ́n ní ipò ọba jíjẹ pé kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sí torí pé wọ́n dárúkọ ẹ̀ láìmọye ìgbà nínú ìwé mímọ́ àti nínú Kùránì wípé kò fi àyè gba àwọn ẹlẹ́bọ pé torí ìlànà bó ṣe jẹ ọba nínú Bíbélì àti Kùránì kò sí ìlànà pé wọ́n sọ̀rọ̀ ẹbọ níbẹ̀ ẹ wá sọ fún wa nínú Bíbélì ṣé kò sí ibi tí wọ́n ti ṣe ẹbọ nínú Bíbélì nínú Quran ṣé kò sí tí wọ́n ti ṣe ẹbọ níbẹ̀ ẹ má bínú o torí orí ìkànnì yìí à ń lára wa lọ́yẹ̀ ni o à ń kọ́ra wa lẹ́ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ là ń kọ́ra wa o èyí tá a bá mọ̀ jẹ́ ká mọ̀ lọ́ndà comment section nígbà tí Abrahamu tó mú Isaac tí ó fẹ́ lọ fi rúbọ kí Ọlọ́run tó wá pààrọ̀ Isaac lọ́wọ́ Abrahamu kí ló fi pààrọ̀ ẹ̀ ó fi ẹran àgbò ó fi pààrọ̀ ẹ̀ so ẹran àgbò yẹn kí ni Abrahamu fẹ́ ṣe láàrin ibẹ̀ yẹn nígbà yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ́ndà comment section àwọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀yin tẹ́ bá jẹ́ kìrìsìtẹ́nì bá wa dáhùn ìbéèrè yẹn ṣàgbé nǹkan tí wọ́n ń ṣe yẹn náà Ibrahim ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí nǹkan tí Abrahamu ṣe yẹn ṣe mọ̀ pé òun náà ló wà nínú Quran tó dẹ̀ yẹ pé òun ni wọ́n ń ṣe dèní eléni tó fi jẹ́ wípé tí wọ́n bá ti ń ṣe ọdún iléyá tí wọ́n fi ń pa ẹran àgbò tí Abrahamu lò dípò Isaac nígbà yẹn òun ni àwọn mùsùlùmí ń lò dèní eléni o òun ni wọ́n tẹ̀lé yẹn o tí wọ́n fi ń pa ẹran o ẹ jọ̀ọ́ kí ni orúkọ tí wọ́n ń pe àárín ibẹ̀ yẹn kí ni Abrahamu kí ló fẹ́ ṣe nígbà yẹn kí nìkan tó ṣe yẹn orúkọ wo ni wọ́n ń pè torí òyìnbó èdè lárúbáwá èdè òyìnbó èdè yorùbá èdè òun ló ti yàtọ̀ láàrin ibẹ̀ yẹn o ìtumọ̀ èdè òun ni wọ́n gbé fúnra wọn láàrin rẹ̀ sacrifice kí ni ìtumọ̀ sacrifice èdè gẹ̀ẹ́sì ni kí ni ìtumọ̀ sacrifice ní èdè yorùbá ní èdè lárúbáwá kí ni sacrifice ní èdè lárúbáwá ẹ jọ̀ọ́ ẹ bá wa tú ẹ̀jẹ̀ bá jẹ́ aláàfáà tó wà lábẹ́ comment section sacrifice ní lárúbáwá wọ́n ṣe sacrifice òun ní yorùbá ń pè ní wọ́n ṣẹbọ so ẹ̀dẹ̀ wá sọ di ok àwọn ẹlẹ́bọ wọn lẹ́tọ̀ọ́ sí ọba jíjẹ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló lẹ́tọ̀ọ́ sí ọba jíjẹ ṣé a lè káyé ibi tí wọ́n ti sọ pé wọ́n rúbọ ẹbọ mímọ́ wọ́n rúbọ sí pẹpẹ wọ́n rúbọ sí kinní kan nínú bíbélì ni ṣé a lè kà á tán ni Abrahamu ọmọ ẹ̀ gangan ló fẹ́ lò Isaac ló fẹ́ lò kí Ọlọ́run torí Abrahamu òun ni wọ́n jẹ́ ká mọ̀ wípé ó jẹ́ àpẹẹrẹ ìgbàgbọ́ ó dẹ̀ òbé ó dẹ̀ fẹ́ ṣe pẹ̀lú ọmọ kan tó bí Ọlọ́run wá wò wípé òun gan ò mọ̀ ṣó mọ̀ pé Ọlọ́run fẹ́ rọ́pò ọmọ òun fẹ́ fi àgbò rọ́pò ọmọ òun ni ẹ gbọ́ ṣé ó mọ̀ wípé Ọlọ́run fẹ́ fi àgbò rọ́pò ọmọ ṣùgbọ́n torí pé ó ní ìgbàgbọ́ Ọlọ́run ti rí wípé ẹni tó o bá rọ́pò ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó máa fi ọmọ yẹn á tẹ̀ fi rúbọ mímọ́ sóun ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa orúkọ wo ni ká pè kí ni wọ́n ń pè yẹn
a máa tẹ̀síwájú lórí ìkànnì yìí, àjọ máa jára wa tán, a máa dára wa lẹ́kọ̀ọ́ ni o. Èyí tí a bá mọ̀ tó bá kù díẹ̀ káàtó jẹ́ ká lọ́dà comment section. Ẹ̀yin tẹ́ bá jẹ́ Kristẹni wa, tẹ́ bá jẹ́ Mùsùlùmí wa, kò síjà lórí ìkànnì wa, àjìjà ẹ̀sìn, ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Ẹni tó bá fẹ́ jẹ ọba, èyí tó bá jẹ́ Mùsùlùmí kó lọ sí Saudi kó lọ jẹ ọba níbẹ̀. Èyí tó bá jẹ́ Kristẹni nínú yìí tó fẹ́ jẹ ọba Herodu, ọba Solomoni kó gba Israeli lọ. Torí báwo ni wọ́n kò ṣe lè mú èsì wá fún wa, tẹ́ wọ́n sọ pé èsì tó mú wá yẹn o, òun ló máa jẹ gàba lórí àwọn tẹ́ ẹ wá bá. Ibo náà ti ń ṣerú ẹ̀. Àwọn ọba tẹ́ ẹ̀ ń dárúkọ tẹ́ ló wà ní Bíbélì tó wà nínú Kùránì yẹn, ṣé ilẹ̀ Yorùbá ni wọ́n ti jẹ́ ni? Mo bèrè ní o. Ṣé ilẹ̀ Yorùbá ni wọ́n ti jẹ ọba Herod, náà ti jẹ ọba Jacob, náà jẹ ọba Solomoni ni? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ ni? Kí ló dé? Wọ́n dẹ̀ mọ̀, wọ́n ṣàfẹ́ mọ̀ yí gbogbo ẹ̀ padà. Wọn ò tẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kí ẹni tó gbà wọ́n lálejò yẹn, tó gbà wọ́n wọlé yẹn, iṣẹ́ bí yín. Tẹ́gbà tó ti mú wá ń gbà yẹn ni kí wọ́n má gbà yín lálejò, àti Mùsùlùmí àti Kristẹni kí wọ́n lé yín padà. Gbogbo eléyìí ò ní lè ṣẹlẹ̀. Ẹ ṣe lè wá kí wọ́n sọ wípé àwọn tẹ́ wá bá yẹn wọn ò ní rí mú mímọ́, ẹ fẹ́ pa wọ́n rẹ́. Irọ́ ni, kò lè work. Ẹ jẹ́ kó lúkálukú ṣe ẹsẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lórí ọ̀rọ̀ ọlọ́badé. Ìṣẹ̀ǹbáyé olóni ọba. Àwọn ẹlẹ́sìn tó kù tí wọ́n yọjú sí ọba yẹn kì í ṣe ẹ̀tọ́ wọn ni. Tọ́ba ní ká sọ ní ìlànà ti ìṣẹ̀ǹbáyé. Ó tó bá jẹ́ Mùsùlùmí tó jẹ́ Kristẹni kò yẹ kó garùn sí orí ọ̀rọ̀ ọba jíjẹ. Òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Tí wọ́n jọba tán, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tàpá sófin inú ìlú. Wọ́n máa ní ó yá ẹ kó gbogbo ẹ̀ lọ́dànù, ó yẹ kó gbogbo ẹ̀ lọ́dànù. Ṣùgbọ́n gbà tẹ́ ẹ jọba ni wọ́n fi jẹ ọba fún yín. Ṣé Kùránì nàbí Bíbélì? Ewé àkókò tí wọ́n já sí yín lórí yẹn, ṣé ó wà nínú Bíbélì ni? Ṣé ó wà nínú Kùránì ni? Ṣé ìpèbí tí wọ́n ní tó máa ń wọ̀, lẹ́yìn gbà tí kékeré gbogbo ló ń wọ̀ pèbí mọ́. Ṣàṣà lọ́ba tó wọ̀ pèbí nílẹ̀ Yorùbá. Wọ́n ti ẹ̀sìn bọ àṣà tí ìṣe ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí ibi tí wọ́n ti gbà jáde? Ẹyẹ ènìyàn wa kí ló tẹ́ bá wa rí sọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Ṣé ẹ rí pé wọ́n ṣáà sọ wípé dandandandan sẹ́ àní àwọn ṣàfẹ́ pa gbogbo nǹkan tó jẹ́ tilẹ̀ Yorùbá rẹ́ pátápátá. Àní irọ́ ni kò lè work. Ojú ti là. Shine your eyes gbogbo ọmọ Yorùbá. Ẹ wo àwọn sínétọ̀ aláṣẹ àwọn pàyànpàyàn. Ó yẹ lọ pa wọ́n. Ẹni tí kò bá ti jẹ́ APC ẹ pàdánù lẹ́nu sínétọ̀. Ṣùgbọ́n wọ́n jáde báyìí wọ́n ní kíní kan wọ́n ṣàrí irọ́ àgbàlagbà tó ń pa irọ́ ní nǹkan tẹ́ pé fídíò yín bí tẹ́ ti sọ lánàá ní àná on the 11 ọjọ́ 11 oṣù kẹjọ 2026 lẹ́sọ́. Èní ni ọjọ́ 12 oṣù kẹjọ 2026. Lálẹ́ àná yẹn náà ni wọ́n ti ń gbé wọn sórí àwọn channel lóríṣiríṣi. Wọ́n ní ìpè yẹn pọ̀ gidi. Ẹ sọ bẹ́ẹ̀ má máa pa irọ́. Ẹni kí wọ́n pa ẹgbẹ́ àkọọ́dù. Ẹni tó bá ti jẹ́ APC ẹni kí wọ́n palẹ̀ sọ. Ẹ má máa pa irọ́. 74 years old man Francis dáhùn sí. Gẹ́gẹ́ bí sínétọ̀ kí nìkan tẹ́ ti ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kọ̀ wá ń bẹ̀ ni. Gbogbo yín ṣá wà ń bẹ̀. Tó bá ti dọjọ́ ìbò nìkan lẹ máa ń yọjú sí ìlú. Oyin náà ń jó olè ń jà, wọ́n ń pààyàn nínú ìlú, kò sí ètò ààbò, kò sí iṣẹ́ fún ọ̀dọ́. Gbogbo yín jòkó sí Àbújá. Tó bá ti wá kù fẹ́fẹ́ tó fẹ́ dìbò, ẹ máa wá yọjú. Ẹ ṣe mọ̀ wípé ẹ jẹ́ sínétọ̀ North East lọ́ṣun. Àwọn rèé o. Jẹ́ ká gbọ́n kan tí àwọn àti Ṣéun Òkínbalóyè tí wọ́n sọ. Wọ́n pa irọ́ tó. Irọ́ ti ba ayé wọn jẹ́. Wọ́n àgbà yahoo. Background for you saying that you and your group will retaliate because you believe that some of these people have been killing your own people, and that's why you say you don't want to see any Accord Party member, they should be killed. Wait, today, last night to today, we have recorded more than 11 dead people. Several were wounded by this same group. And they are all members of my community. And they are all members of my party. If they are not members of my party, they are all my constituents. How will now, Senator Francis Fadamsi, how will I open my eyes? I'll be complaining to police. They have been releasing them on bail. They have been releasing them by high court. And the criminals have been released and they are calling them their children. You don't want me to talk. Today, I had to lead my people to the palace. When we got to the palace, the Oba was not there.
we met a junior one. We called the senior one that enough is enough. I cannot sit down that a governor starts terrorizing my community. Enough should be enough. But Senator, is that a basis for you saying you will retaliate? Because you are a lawmaker, and there are those who will say, that sounds like the words of a lawbreaker. How would you say retaliate? How would you say people should be killed? And this is you telling people to take laws into their hands. If you listen to me very well, I didn't say it in English. So you cannot interpret all this in English. I told them, this show that they are weak. This show that they cannot win. They should shut them down by their vote. They should kill them by their vote. So anybody that is interpreting in the tip-top here and there, that is his business. But we just played the video, Senator. We played the video. Yeah, I'm a Yoruba. I speak Yoruba fluently. I've read the news in Yoruba. I write Yoruba fluently with all of the marks. And what you said, and we can play it again, Senator, except if you say that you made a mistake in what you said, and if you say that that is exactly not what you said, but that is what is being, we heard you say in that videotape. Was it that you made an error of judgment or error in your speech, Senator? Look at the body of my statement. It was up to 30 minutes. What you have already brought out is an edited. So I don't belong to all those people that be arguing with you. Anybody who says his children should be killed, let him wait and be looking at them until he himself is eradicated from the something. I have made my point. The stop should be killing. We have reported to the Oba and his chief, and I've told my people they should go ahead and do their listening. They are discouraging them from this. The man talking in Ede, all his family and everybody, they are all there. Nobody has been killed in Ede. Why are you terrorizing my district? If you are a good governor, why are you terrorizing my governor? I mean, why are you terrorizing my Senator? district? Is it the only Senator, what has gone wrong between you and Senator Adeleke? Senator Adeleke used to be your ally. You used to be together. All of a sudden, why did things go awry? Why did things go south? If there was an error of judgment in choosing a leader, automatically you have to change your point. Where have I gone wrong? We brought him. We thought he knew what he would do. Other for him to be dancing and be deceiving people. Is that the governor? Go and see all his antecedents and what he has done. There's nothing there. Except those people who are really enjoying him. It's just like a robot there. AI, being controlled by all of them. I don't hide my feelings. He is not fit to be there. Now that I've left him, that is why his own problem is there. Every day we collect all these people to join us. Because they have seen that there is emptiness in that place. Everything is Ede. So if my own district is poorly funded, is poorly empowered, automatically we leave that empty barrel. That is me. Now that I've joined my own can you say tonight unequivocally that you are misinterpreted? You do not mean violence. You are not asking anybody to be killed, because that rhetoric and that narrative has gone far, as though you are asking people to be killed. Can you correct that narrative and say you do not want people to be killed? I did not say somebody they should be killed. Whether Accord or PDP or even APC, they are all my constituents. They are all my members. They know what they are doing. Most of them that are with him, they are there because of what they are eating. But they know that they are staying there. I don't preach violence. But when it is hot, I will tell them that enough of killing. Don't kill my people again. What I told him today is his problem. Senator, leave my people alone. Yeah, Senator. Let him go and face his problem. Senator, yes. Is it true that you have a hotel in the... Tí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé Zambia. Ìbò tá a máa dì í. Ìbò ilé ẹ̀rìkọ́ọ̀dù mi ò kẹlẹ̀ sọ́ọ̀tì níbi à. Ìgbà tá a sọ, a ní fìlà burúkú dáńdé, fìlà yẹ́lò fìlà jẹ́ńdìsì, fìlà ẹranko, ẹranko ló pààyàn. Bẹ́ẹ̀ni. Ìgbà tá a sọ, a ní fìlà burúkú dáńdé, fìlà yẹ́lò fìlà jẹ́ńdìsì, fìlà ẹranko, ẹranko ló pààyàn. Ìgbà tá a sọ, a ní fìlà burúkú dáńdé, fìlà ẹranko,
èló ló ti rí tí APC pa abẹ́yìn ẹ̀yìn kọ́ ní gbogbo àwọn tó ń pa yìí. So àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn pa ni o. Àwa ìlú náà wò. Ní kábíyèsí ó bá pe gbogbo àwọn tó ń kígbe wá dé. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa rí wọn bẹ́yẹn ṣèbí ṣeun brọ́dà mi ṣe wọ̀n kí balóye wọ́n ń bè lọ́wọ́ yín nísìnyí wípé á play ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ o ìgbà tẹ́ ẹ bá ti lè aláwọ̀ wọn tẹ́ ẹ jẹ́ kí wọ́n play ẹ̀ lọ́hùn yà á play ẹ̀ fún yín níbí ẹ̀yin rèé nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn lánàá ẹni kí wọ́n lọ pa wọn ẹni pípa ni ẹni ẹ ti fún wọn láṣẹ kí wọ́n pa ẹni tí kò bá ti jẹ́ ẹgbẹ́ APC títí lọ di ọjọ́ ìdìbò bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn òun rèé ẹ̀yin rèé. Àtúbàtú irú ayé wo nìyẹn tí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé sàmbí. Ìbò tá a máa dì í ìbò ilé ẹ̀ríkọ́ọ̀dù mi ò yàrá sọ́ọ̀tì níbi à. Ìgbàdá aṣọ ayé fìlà burúkú dáńdé fìlà yẹlò fìlà gẹ́ńdìsì fìlà ẹranko. So àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn pa ni o. Àwa ìlú náà wò. Ní kábíyèsí ó bá pe gbogbo àwọn tó ń kígbe wá dé. Ẹ ti padà gbọ́ra yín ara àwọn ọmọ yín tẹ́ kó síta àwọn náà tú rèé eléyìí náà kọ́ ṣé ayẹ ni. wọ́n mọ̀ pé ẹni adé ò sọ̀rọ̀ gbogbo wọn mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí wọ́n mọ̀ pé mo fara pamọ́ dọjọ́ òní ni ọjọ́ òní ti wá dé mo fi Ọlọ́run ọba búra mo tún fi Jésù Kristi búra ọmọ tí ò bá ń ṣe APC kó má jáde lọ́dọ̀ nìgbò ẹ̀bẹ̀ ni mo bí bẹ̀ wọ́n ìwọ́n tó bá sọ pé òní gbọ́rọ̀ sí wa lẹ́nu àti sọ fún yìí o gbogbo unity odò no Francis baba Francis Senator Francis distinguished senator honourable senator àwọn ọ̀dọ́ tẹ́ produce sí ìgboro nìyẹn ṣe ni bẹ́ẹ̀ ṣe bá yí àwọn ọ̀dọ́ jẹ́ ọmọ yín mélòó ló wà nínú àwọn tí wọ́n hóye tí ẹ ti sọ di jàǹdùkú lẹ́yìn olóṣèlú ọmọ yín mélòó ló wà nínú wọn àwọn tẹ́ ẹ ọ́dà pé kán lọ máa pa ọmọ yín mélòó ló wà nínú wọn ìkànnì yín àgbàlagbà kì í pa irọ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ lánàá ẹ̀yin tẹ́ fẹ́ túlù ṣe náà ni ọdún mélòó lẹ ti lò fún sínétọ̀ ẹ tọ́ka sí with pẹ̀lú ìgboyà wípé nǹkan báyìí ni mo ti ṣe lọ́ṣun ẹ tọ́ka sí iye gọ́tà tẹ́ ẹ ti ṣe ẹ tọ́ka sí oye bọ́ọ̀lù omi ẹ̀rọ tẹ́ ti ṣe sínú ìlú ẹ tọ́ka sí oye street light tẹ́ ti ṣe òun rèé ọ̀nà rèé ọ̀rọ̀ federal road ẹ̀tọ́ yín ojúṣe yín ni gẹ́gẹ́ bí sínétọ̀ láti gbé e lọ sínú áòsì federal road o tó lọ láti Ifẹ̀ o lọ sí Ìkìrun o àbí láti Iléṣà lọ síbi tó bá fẹ́ gbà lọ́ṣun o èwo lẹ́yìn ti motion wo lẹ ti pass rí bíìlì wo lẹ ti gbé síwájú wọn rí wípé okay o my motion rèé o ó yẹ ìyẹn akẹgbẹ́ mi o nínú National Assembly o mo ti gbé e dé o gẹ́gẹ́ bí sínétọ̀ tó ń ṣojú wọn ní agbègbè North East lọ́ṣun o èwo lẹ ti ṣe bàbá àgbàlagbà nígbà tí wọ́n bá tẹ̀ wo gbogbo inú ìlú náà ládùúgbò bí ọ̀dọ́ ṣe pọ̀ 74 years old tó ń ṣe sínétọ̀ kí lẹ expect ọ̀rọ̀ yẹn eléyẹ bá wa gbọ́ bí arábìnrin ṣe ń sọ fún Adeleke ní àìmọye federal road táwọn ti ṣe tó yẹ pé owó state làwọn lò sí táwọn fi ṣe ẹ̀yin tẹ́dẹ̀ wá ní ẹ̀ ń ṣojú wọn tẹ́ wà l'Àbújá ojú ìṣe ti tiyín ni láti ṣe federal road èwo lẹ ṣe bàbá àgbàlagbà. Adamolekum. How you doing today? How you doing today? I'm doing very well, thank you. I'm the Pioneer Executive Director of Enough is Enough Nigeria and a This Day analyst or Arise News analyst.
So two things, and I'll add them together. Number one, you've indeed spent a lot of time talking about your opposition, if I put it that way. And so I want to invite you to speak a little bit more about your vision for Osun State. You travel quite a bit, and you see things. I grew up in Ife, so I hear you about the flyover in Lagere, but the road to enter Ife is a disaster. You want to what? To enter Ife is a disaster. To enter Ife? Yes, it's that a is disaster. federal road. It was, but and I guess if we look at it as development, and I like what you have said. You said people in other parties are. Do you know? I've done how many federal roads and I've not been paid? I understand. I've done about 7 federal roads up to now. I've not been paid. So I will leave Osun State and go start doing federal roads. I was putting it. So it's federal roads. I understand, sir. I was just putting it in the context of the Lagere flyover. No. You are not fair. That question is not fair. All right, sir. That's federal roads. Talk about Osun State. No problem. ẹ̀yin yan ṣe bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn jẹ́ ká béèrè lọ́wọ́ Senator Francis Fádáhùn sí o Ọ̀ṣun North East wípé ó yá òun rèé o wọ́n gbé dé o ọ̀nà nìyẹn federal èwo lẹ ṣe èyí tí state ń ṣe gan ẹ̀ ń bàjẹ́ ni òun rèé torí pé ó ti jẹ́ àkọọ́dù lórí ìkànnì àgbèsẹ́yìn olóṣèlú gbogbo bá ṣe rí àsọ ní iṣẹ́ olóṣèlú lórí ìkànnì Àṣàkẹ́ I'm not a politician ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ṣùn yẹn ó ti fi hàn gbangba wípé orí flyover tí wọ́n ṣe sí Ilé Ifẹ̀ sí Òṣogbo gbogbo àwọn ibi tí àkọọ́dù ṣe ọ̀nà sí yẹn bàbá tó ọ̀dà wọn kọ́ lọ máa bàjẹ́ leléyìí pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ọ́ tà lẹ́nu yẹn with your statement a lè judge yín bẹ́ẹ̀ pé ẹ̀yin lẹ̀ ń bàjẹ́ torí ẹ bẹ̀rù ẹni ẹ wò ó yá ọ lè ṣe fídíò yín o àbí ta ló fẹ́ mú yín ẹ̀yin lẹ̀ ń rule the ruling party ẹ rántí pẹ́yìn náà lọ́mọ torí party torí òṣèlú ẹ̀dẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ibi tẹ́ ẹ bàjẹ́ dé náà lélẹ́yìí àgbàlagbà yín ó ga o ẹ wo Èkó lẹ̀ ń wò yẹn Èkó arómi sá lẹ́gbẹ́ wọ́n ní ká máa swim nínú omi Èkó yín rèé o Èkó yín tí wọ́n túnṣe tí wọ́n ti sọ di Dubai òun rèé òun nìyẹn o ṣé bó ṣe yẹ kí àwọn ará ìlú ṣé irúgbìn àyètọ́ ẹ̀kọ́ máa gbélé lé ẹ̀dẹ̀ wà ń bẹ̀ gbogbo yín pátá lẹ ní mansion sókè òkun ẹ̀ ń fò lọ fẹ́rẹ́ fùrù fẹ́rẹ́ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ o ṣó dáa ṣé irú ìgbà yẹn táwọn èèyàn ń gbé ṣó dáa kò síná kò sétò ààbò kò sí ilé ìwòsàn kò sí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ tẹ́ ẹ bá fẹ́ ra paracetamol orí ń fọ́ yín lásán ẹ dókè òkun ṣé ayé gidi nìyẹn ẹ lọ sí Wesley ní Iléṣà ó yẹ máa rí equipment ẹyọ kan báyìí nínú ẹ̀ wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ wọ́n wà ń bẹ̀ èwo lẹ ṣe ní Iléṣà ni mo sọ gẹ́gẹ́ bí senator kí lẹ ṣe ara wo lẹ dá ń bẹ̀ àwọn ọ̀bàyéjẹ́ ìkà ẹ̀dá gbogbo ẹ̀yin nu Ọlọ́run nu ọ̀tá fàsókè ní tó yí dán borí bọ́bá yé ò bá rí ọba ọ̀run wò gbogbo ilẹ̀ máa jèrè iṣẹ́ ọwọ́ yín látàyè lọ́dọ́run ni ẹ kàn sì lè wò pé ẹ̀ ń jẹ lọ báyìí ọba dákẹ́dájọ́ ó ń wò yín pẹ̀lú iṣẹ́ ọwọ́ iṣẹ́ ibi tẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ ń pàwọ́ ọmọ ọlọ́mọ torí ìbò ẹ̀sán aké lórí yín aké lórí àwọn àrọ́mọdọ́mọ yín ẹ̀yẹ́ nìyẹn wá ọ̀rẹ́ bá wa gbọ́ lẹ́nu wọn yẹn o àwọn àáfà wọn ní Adébá lórúkọ wọn àmọ́ Adébá àmọ́ tí wọ́n bá sí wọ́n ní Kristẹni àti Mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sí ọba jíjẹ nílẹ̀ Yorùbá ẹgbọ́n ẹ̀yìn ni wa kí lẹ bá wa rí sọ sí jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí èmi náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV Show ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV Show Odùduwà gbè wá láṣẹ Èdùmàrè.